Larry, sorry, I'm saying all this to you. I don't mean to hurt you. You are down already. I don't mean to say all this. ẹ̀yin tèmi a tún ti dé bí a ṣe ń dé lórí ètò wa lénìí ọ̀rọ̀ lórí Sammy Larry àti arákùnrin tí a ń pè ní Very Dark Man òun ni Lizzy Anjorin ó sọ nípa rẹ̀ lénìí o ló fi tọ́ọ̀tì tẹ̀rẹ̀ ó sọ nínú fídíò yìí ẹ̀hónú rẹ̀ ó tún fi hàn nínú fídíò yìí ó ní kí Sammy Larry má bínú o wípé tí gbogbo àwọn nǹkan tí òun bá sọ tí ó bá ń bà nínú jẹ́ ó ní kó má ṣe bínú wípé àwọn ọ̀rọ̀ òun ó lè hot rẹ̀ o ó ní òun mọ̀ wípé ó ti wà hot already ó dẹ̀ ti wà down already ó ní wípé ó ní kó ṣàgbà bẹ́ẹ̀ wípé ọ̀rọ̀ gidi pé ó máa ń korò ni pé kì í dùn lẹ́nu ẹ̀yin èèyàn wa ẹ fi ara balẹ̀ kí ẹ wo fídíò tí Lizzy Anjorin ṣe nípa Sammy Larry àti Very Dark Man interview tí wọ́n jọ ṣe ní àná ó ti yá. But this is how I can show how painful. Sammy Larry, tó bẹ́ẹ̀ kó post. Tó bẹ́ẹ̀. This love am flawed here. Because you are a coward. Tí n bá post, wọn bí ìyá láyà this love àtàwọn ọmọ ogun ẹ̀dá kọ́n dé page mi. Wọn bí ìyá wọn dá. Orí mi kí minimize comment ní Facebook àti Instagram. Gbórí wọ bẹ̀ kó wá gba fresh èpè. Ẹ má fi Islam mú mi pa mí. Ojú wa ni rúgàgà wa ti ṣe kú. Àwọn tó pera wọn ní mùsùlùmí náà kọ́kọ́ jáde tó bẹ̀ sí fòpọ̀ ọ̀tá ẹ̀ṣẹ̀ sí. Ojú wa níbi ìbá ilé gbé ọ̀run ṣe kú. Àwọn tó jọ ń ṣe the same ẹ̀sìn náà kọ́kọ́ wá ń fi òkú egbin ọ̀run náà fi ń rárè. Àwa tá a bá wọn ṣe ẹ̀sìn kan náà. Àwa tá a bá wọn ṣe ẹ̀sìn kan náà. Lábẹ̀ sí ní bú. Ó dùn mí pé mi mọ̀ ẹ́. Ó dùn mí pé mi láwọn tó mú ẹ́. Ó dùn mí pé mi mọ̀ bí mo ṣe lè get across sí ẹ. Torí màá kọ́kọ́ fi èpè, màá kọ́kọ́ fi pọ̀fọ̀ ránṣẹ́ sí ẹ náà. Ẹ̀yin wa àti ẹ̀, ẹjọ́ wa lọ, ẹjọ́ wa dé, ẹjọ́ wa ṣe, ẹ wá pàdé ní club. The same game. Àdótò ṣìtọ́ ẹ pé this lover ó máa rotate ẹni nínú ìṣòro kan. A máa rotate ẹ, ó máa ṣàlàyé ara ẹni. Level tó wà yìí. Call out and let them come and defend themselves. If truly your hands are clean from Mohbad's death. Muti Atadedoja. Sammy Larry ní orí ọ̀fẹ́ àti jókòó àti grant interview ó wá sọ ní 2025 ẹ pàdé mo pàdé ẹ ní club òun ló competition èmi náà competition ẹ mélòó la fẹ́ gbọ́ yẹn. So there is no development, there is nothing you've been doing. Pẹ̀lẹ́ o pẹ̀lẹ́. Nígbà tó ń ṣe ti tèmi ibi tí èrò èèyàn ti bà mí jù mo ní brother mi tó súnmọ́ mi bí iṣan ọrùn òun ló sọ pé kí lọ withdraw kó ládékúnlé adéníjì òun ló sọ pé kí lọ withdraw àṣẹ time yẹn wọ́n fi báyìí time kàn lè fi yanjú ẹ̀ ní DPP lè gbàgbé ìgbà tí mo rí pọ́n ti dùn mí dẹ́tì ìgbà tí mo rí pọ́n ti dùn mí dẹ́tì tó ti dùn mí dẹ́tì mo dẹ̀ yìí wá ta. At least Nigerian police, you all did your thorough investigation. I want you to tell the whole world the truth of Idu matter. And I never kept quiet until they clear my name. ẹ̀yin tèmi kí lẹ lérò nípa interview tí
arákùnrin yìí tí a ń porúkọ rẹ̀ ní Very Dark Man àti Sam Larry tí wọ́n jọ ṣe lánàá tí Lizzy Anjorin sọ̀rọ̀ lórí rẹ̀ báyìí. Kí ni ẹ nílérò nípa rẹ̀? Kí ni ẹ rò nípa rẹ̀? Kan tí ẹ bá rò ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ lórí rẹ̀, ká lè fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Ó dìgbà.